káalẹ́ o. Ẹ kú àjígbùngbùn, ẹ kú ìdájí, ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta o. Bámidélé Ọmọrájí lórúkọ tèmi jẹ́. Ọ̀pọ̀ èèyàn máa pè mí ní bàbá Ṣèwẹ́rẹ́ gbọ́rọ̀. Kábíyèsí Elédùmarè, ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba àjífọjọ́ gbogbo dára bí egbin. Ọba tó ń bẹ kí bẹbẹ tó máa bẹ, òun náà ni ó máa bẹ tí ò bá sí bẹbẹ náà mọ́. Ọba tó ta sọ́mọ̀ bí ẹ ń taṣọ, tó tẹ́lẹ̀ bí ẹ ń tẹ́ ní àrí ìró àlà kìí ṣe àṣeun àtẹ̀rẹ̀rẹ̀ kábí. Ká ní pé ní tọjọ́ orí, ó kéré púpọ̀ lọ́jọ́ orí. Ká ní pé ní tìmọ̀, ó kéré púpọ̀ ní tìmọ̀. Ó kàn wù ọba mi Èdùmàrè. Òun náà ló gbé kànga ọ̀rọ̀ sínú Bámidélé Ọmọrájí, lèmi kàn lanu lọ̀rọ̀ ń jáde. Ọ̀rọ̀ yìí wá ń jáde, ó wá ń dàbí kíbálì ológo. Èmi kọ́ o, Ọlọ́run ọba mi Èdùmàrè ni. Wá kí olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Alesta TV yìí, níbi tá a ti mú mi ọgbọ́n, tá a ti mú kọ́ làákàyè. Alájà Sùúrà Ọlátàwọn Alẹ́ṣinlọ́yẹ̀ ọmọ Bàdéwùmí. Ẹ ní tẹ́ o, ẹ sì ní tí ẹ ní kàbùkù. Ẹ wò ó, ọba tí ò jẹ́ kíkà bá owó ẹ ní wó lulẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ìmọ̀ta wà níjọ lórí yín tọmọtọmọ. Lókèlókè lọ́wọ́ àfúnni gbé, òkè òkè lọ́lá yín ó máa lọ. Wàrà fánáwó mọ̀kánà àlíyà. Wàyí náà júndà náà làwọn mọ̀lẹ́gà lè gbóná. Wàláhù yasimuka minan nas. Wọ́n á kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV. Ẹ wò ó, ojú ètí ní alẹ́ o, ojú òní ti ẹnì kọ̀ọ̀kan yín. Ẹ̀tún bá mi ká lọ lálẹ́ yìí láti lọ rí mú mi ọgbọ́n, láti lọ rí mú kọ́ làákàyè. Gbogbo ẹ̀yin obìnrin pátá, ẹ̀yin ìyáálé ilé, ẹ̀yin ọ̀gọ̀sọ́ ọmọbìnrin tẹ́ jọ́ lọ́mọge tẹ́ ń rí ilé ọkọ. Ẹ wò ó, ẹ jẹ́ á máa gba kádàrá, nítorí wípé bí èèyàn bá ti gbé jẹ́ fórí, ìdààmú pọ̀ lókè èèpẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé olórogún ló ti di wàhálà, ló ti dogun. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ba yé ọmọ rẹ̀ jẹ́ síwájú kọ́mọ tó dàgbà. Ọmọ dàgbà tán bọ́ sínú fìtínà, ó bọ́ sínú ìdààmú. Ta ló fà á? Ọ̀pọ̀lọpọ̀ bá wá sánná nílọ, tó bá sánná níbọ̀, wọ́n pè kọ́ lọ rí béèrè lọ́wọ́ ìyá rẹ̀ wípé kí ló mọ̀ nípa ìdààmú tí ń bá òun káàkiri yìí. Fìtínà ayé ọmọ tó pọ̀, fìtínà ayé ọmọ míì nínú ayé púpọ̀ lọ́wọ́ rẹ̀, ọwọ́ ìyá wọn ló ti wá, pàápàá jùlọ àwọn tó rí bá dá sílé olórogún. Ẹ ti gbàgbé, oníyàwó kan ò ní fẹ́ méjì, òní méjì ò sì ní fẹ́ ọ̀kan láéláé. Ẹ bá mi ká lọ sílùú Ọ̀yọ́ lálẹ́ yìí, ní àdúgbò kan tá à ń pè ní Àǹpòpò, lẹ́gbẹ̀ẹ́ ilé Oníṣọ̀nà ńbẹ̀. Wọ́n fẹ́ lọ rí mú ìgbésí ayé ẹnìkan wá torúkọ rẹ̀ ń jẹ́ Mọ̀síúdì. Mọ̀síúdì fẹ́yàwó àkọ́kọ́ lọ́dún 1980. Orúkọ ìyàwó yìí a máa jẹ́ Mọ̀ríyámọ̀. Mọ̀ríyámọ̀ bímọ àkọ́kọ́ lọ́dún 1980, ojú obìnrin. Nígbà tí ó tún bímọ ẹlẹ́ẹ̀kejì lọ́dún 1983, òun náà tún jóbìnrin. Ìgbà tó dọdún 1984, Mọ̀síúdì tún ṣe alábàápàdé ìyàwó míì. Orúkọ arábìnrin yìí a máa jẹ́ Sùláyà. Wọ́n bára wọn sọ̀rọ̀ fẹ́ ọ̀rọ̀ wọ̀. Sùláyà wọlé ilé Mọ̀síúdì lọ́dún 1985. Nígbà tó dọdún 1986 tí Sùláyà ó bímọ, ọkùnrin ló bí. Nígbà tó dọdún 1986 tí Míríàmù tó jẹ́ ìyáálé ó bímọ, ó tún bóbìnrin. Nígbà tó dọdún 1989, Sùláyà tún bímọ o. Nígbà tí ó bímọ, ọmọ tó jẹ́ ọkùnrin. Nígbà tó dọdún 1990, ìyáálé tó jẹ́ Míríàmù, òun náà bá tún bímọ. Nígbà tí ó tún bímọ, ọjọ́ obìnrin. Nígbà tó dọdún
1982 gbà tọ́dọ̀dún 1992 tí ẹnì tó jẹ́ ìyáálé ó bímọ ọtúnbóbìn. Nígbà tó di 1993 tẹnì tó jẹ́ sùláyà tó jẹ́ ìyàwó ó bímọ ọbọ̀kùnrin. Látọdún 1983 yìí ogun bẹ̀rẹ̀. Ṣé mọ̀ pé ọkùnrin a máa fẹ́ràn ọkùnrin púpọ̀? Mọ̀síúdì táwa ń sọ̀rọ̀ rẹ̀ yìí ògo ló jẹ́ lágboolé wọn. Ọlọ́run ọba mi gbé e lọ́wọ́ sókè, ó gbé e lọ́wọ́ sókè. Tẹ̀bí tará ló ń họ Mọ̀síúdì jẹ bí à ń jẹṣu. Ọlọ́run ọba mi sì sí lẹ́nìkan tó jẹ́ pé kò wá ọmọ gbogbo kan bí alájà sùúrọ̀ látàwọn Alẹ́ṣinlọ́yọ̀ wọn bá dé omi ṣe wà yìí, bẹ́ẹ̀ ni Mọ̀síúdì wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí wọ́n bá sunkún wọlé Mọ̀síúdì ẹ̀rín ni wọ́n rìn jáde. Ìyáálé bá pinnu lọ́jọ́ kan pé èmi ìwà ń bógbìn, ìyàwó mi ń bọ́kùnrin, kòkò ní gbomi kò ní gbẹ̀yìn kan tó gba ṣọ̀ṣọ̀. Ǹtọ́ bá gbà iná àláfù. Ọ̀rẹ́ àmọ̀ mọ́ kàkéjì ọgbàlẹ̀ aláwo lọ. Délé aláwo ó kó ìrọ́bà kàtà ó kó kalẹ̀. Ilé aláwo nípa ìyàwó tí ọkọ òun fẹ́ léhùn àgbákò ní o, kò jóhun ti ọ̀rọ̀jú ọkọ òun mọ́, kò jóhun orí nǹkan kan mọ́. Múdèlé yìí bàbá ẹ dákun, iye ọmọ nígbọmọ ìrùkẹ̀rẹ̀ nígbọmọ Ọ̀rúnmìlà, ẹ dákun ẹ gbà mí o. Bàbí léèrè gbọ́dọ̀ arábìnrin kí ló fẹ́ ká ṣe fún ìyàwó rẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ yìí. Olúwọn fẹ́ nǹkan kan o. Ẹ wò ó, ọmọ yìí pé ó fẹ́ràn ọmọ rẹ̀, ọmọ ni ẹja fi dá lójú. Torí wípé ń bọ́kùnrin òun bóbìn iná ní fi ń ṣe làwùlàwùlàwù. Ó ti mọ̀ wípé àwọn ọkùnrin yìí àwọn náà ni wọ́n ó jẹ ọ̀pọ̀lọpọ̀ ogún nínú ogún tóun àtọkọ òun táwọn jọ jìyà fún. Wọ́n gbé ṣẹ̀ǹdẹ̀lẹ́yà lọ́wọ́ o, ìlú Mọ́ríàmọ̀ ní gbogbo ọ̀nà. Kò padà ní kọ́pọ̀ ó ṣàjẹ́ ọkàn létè àbí kò wá nǹkan aládìídùn kan kó ṣe kó bùkínní yìí sí tó bá ti bù ú sí o. Tọ́bẹ̀ tí jẹ́ ó gbèkúrú jẹnu lọ́wọ́ ẹ bọ̀rà. Ọ̀sánwó àdéhùn o, ọgbà ògùn yìí ọgbà líwá. Nígbà tí ó délé ọba mú ògùn yìí ó fi ra búrẹ́dì là. Lérò wípé òun ó pe ọmọ ìyàwó wípé kó wá gba búrẹ́dì kó jẹ. Nígbà tí ó délé ó ṣe àwọn kinní yìí, ọba fi búrẹ́dì ó fi lórí tábìlì wípé kó wọn wọ yàrá kó wọn lọ rèé bomi. Nígbà tí ó fi padà dé, àkọ́bí rẹ̀ ti dé, èèyàn láti iléèwé. Nígbà tákọ̀bí dé láti iléèwé, òun bá búrẹ́dì lórí tábìlì. Wọ́n gbé mọ́mí, mò ń fìlè bí ebi ń pa mí ò kò tí ì gbé báàgì kalẹ̀. Ọba já búrẹ́dì, ńlọ bá jẹ búrẹ́dì o. Àrù lóògùn ẹrù, bí èbó bá rù ú ọ̀ràn wọ̀ ọ́. Igbe nìyá bẹ̀rẹ̀ sí ní gbọ́ǹta yẹn Mẹ́ríàmọ̀ pé ọmọ ń pè ẹgbà mí ní ohun mi ò ẹgbà mí ní ohun mi. Ọ̀sáré wọlé wá jùlà. Kí ló ṣẹlẹ̀? Ní búrẹ́dì tí mo bá lórí tébù ni mo jẹ. Iná ń jó labalábá ń pàṣẹ ọṣọ́. Wọ́n gbé ọmọ yìí ó di ilé ìwòsàn jàlà. Ọmọ ń pé mọ́mì kékeré dà. Mọ́mì kékeré yìí lọmọ ń wí nílé ìwòsàn tọmọ fi tẹrí gbà sọ. Ìyáálé ò bẹ̀sù gbàgbà o. Ó ní ìyàwó òun ló pa òun lọ́mọ nítorí pé kọ́mọ òun tó kú mọ́mì kékeré dà iná ni ń wí.
àwọn tó wà nílé ìwòsàn tọ́lọ́run ọba mi ò pín làákàyè fún náà sọ́pọ́ọ̀tì ìyáálé pé lóòótọ́ ni wọ́n dá ojú, wọ́n dá ẹnu, wọ́n dá ọ̀rọ̀ burúkú, wọ́n dá àbòyàwó. Ìgbà sọ́kọ̀rí ọ̀sọ́ fún ọ wípé òun ti níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀, àbí nígbà tó dé tí làkọlàkọ rẹ̀ yìí ń pọ̀, kí ló dé? Wọ́n sì rí doríkodò nítorí àkọ́bí rẹ̀ tó gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Nígbà tó dijọ́ kẹta, wọ́n léyàwó kò lé o, wọ́n léyàwó kò lé, gbogbo mọ̀lẹ́bí ló léyàwó. Ìyẹn lọ́dún 1993 ni Moshood bá ná ẹ má lè, kí ló dé? Gbogbo nǹkan láyé kádàrá ni. Tó bá ṣe pé òun ló wà nídìí ọ̀rọ̀ ọmọ ń tòótọ́, ọba Elédùmarè tí máa ń yan dúdú kò lára funfun, tí máa ń yan funfun kò lára dúdú, yóò tún dájọ́ sí. Gbogbo mọ̀lẹ́bí bá bẹ̀rẹ̀ sí ní hóbo Moshood pé ó ti fún ní nǹkan jẹ́ ní kinní kan ni wọ́n gbà ìyàwó padà o. Ìyẹn lọ́dún 1993. Ṣé ẹ wá rí látọ̀dún 1993 yìí, bí ìyàwó bá rìn báyìí àjẹ́ ni wọ́n pè é. Bí ìyàwó bá rìn báyìí àjẹ́ ni wọ́n pè é. Ìyàwó bá wò pé sóun làjẹ́, ọ̀dà kò sí wàhálà. Ẹ jẹ́ wá mú yín wá sí ìrántí ìwé bàbá wa Àdìó Fágúnwà. Àwọn ò nígbà tí olówó ayé tọ́jà tán pẹ̀lú èṣù kékeré òde tí ń lọ, pàdé àwọn arábìnrin méjì kan, ìkan jẹ́gbọ́n ìkan jábúrò. Wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn, wọ́n kíra wọn. Ẹ̀yìn tó lówó ayé ó wò báyìí, ó rí wípé ojú ìtọ́jú àbúrò, ojú àwọn ṣe déédé lẹ́ẹ̀kínní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta. Àwọn ọkùnrin pọ̀ ìpàkọ́ sí gbó Olódùmarè. Bàbá mi tọ obìnrin lọ tíwájú rẹ̀ ní ó sì dàbí ẹni wípé mo mọ ojú yìí o. Ni àbúrò lọ́ba lanu lóòótọ́, lọ́ba sọ̀rọ̀ ní lóòótọ́. Èmi ni ọmọbìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjẹ́dìran, ẹni tó ń gbé ilé alágbẹ̀dẹ. Ìjà ni ó dé pẹ̀lú àwa àti àwọn ará ilé wa ní ìjọ́sí. Àwọn ará ilé wa purọ́ mọ́ èmi àti ẹ̀gbọ́n mi. Wọ́n ní àwa la pa àwọn lọ́mọ jẹ. Bẹ́ẹ̀ lákòókò tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí, èmi àti ẹ̀gbọ́n mi kò tíì ní àjẹ́. Orúkọ tí kò yẹ ni ọmọ aráyé fún wa. Ìgbà tí ó fi máa tó oṣù mẹ́ta, jákèjádò ìlú wa ni wọ́n ti gbàgbọ́ yí pé àjẹ́ ni èmi àti ẹ̀gbọ́n mi ṣe. Eléyìí sì jẹ́ ọ̀kan pàtàkì nínú ohun tó máa ń fa ìṣubú fún àwọn tí Olódùmarè rán wá sílé ayé. Ẹni tí kò hùwà èké, wọ́n á ní onítọ̀hún hùwà èké, títí onítọ̀hún á fi pinnu lọ́kàn ara rẹ̀ wípé níwọ̀n ìgbà tí ọmọ aráyé ti ń sọ pé òun ń ṣe ohun tí òun kò ṣe, ó yẹ kí òun máa ṣe bẹ́ẹ̀ dandan. Nígbẹ̀yìn, èmi àti ẹ̀gbọ́n mi wá àjẹ́ lọ, a sì rí àjẹ́. A fi ìbínú sọ ara wa di ògbólógbòó àjẹ́. Ìwọ ọkùnrin alágbára. Nígbà tí èmi àti ẹ̀gbọ́n mi di àjẹ́ tán, a pa kékeré jẹ, a pa àgbà jẹ, a pa ènìyàn pàtàkì láwùjọ. Níkẹyìn, inú ọ̀rọ̀ yìí bí Olódùmarè. Ó ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ aráyé ti hùwà òmùgọ̀ tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n àwa náà tó ti hùwà ìlábò bàbá ọ̀bọ. Ní ọ̀sán gangan ọjọ́ kan báyìí ni ògbólógbòó àjẹ́ kan dí wa mọ́lé. Eléyìí sì ní agbára ju èmi àti ẹ̀gbọ́n mi lọ. Ó bá èmi àti ẹ̀gbọ́n mi fi ìjà pẹ́ ta. Nígbà tí ọwọ́ dùn wá, ó lé wa kúrò nílé títí tí a fi dégbò Olódùmarè kòkò. Bí kò bá sí eléyìí ńkọ́, èmi àti ìwọ ọkùnrin alágbára yìí a ò bá ti fojú rí ara wa. Ọ̀rọ̀ yìí ló bá ìyàwó mu nígbà tí wọ́n ti ń pè ní àjẹ́. Òun náà bá wò wípé ọ̀dà pàdé ẹ bá dání lóògùn nù, àá fọ́ lẹ́yìn. Ìdákùn kí ni wọ́n ń jà sí? Wọ́n ń jà sí Moshood. Ìyáálé ń jà sí wípé ìyàwó òun bí ọmọkùnrin, òun bí ọmọbìnrin. Ta ní ń pín? Ọba mi Èdùmàrè ló ń pín ọlá nínú ayé. Ọba mi Ismail náà ló sì ń pín ọlá. Ọ̀pọ̀lọpọ̀ lọ́ba mi Èdùmàrè ti pín ọlá fún, tó ti pín ọlá fún, ṣùgbọ́n ọjọ́ kan ṣoṣo ni wọ́n fi lò ó, wọn ò ní ọlá. Bẹ́ẹ̀ ọba mi Èdùmàrè kẹ́kínkín nílé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́.
ó sì lò ó di ọ̀la ó di ọ̀la ó sì tún fi í lẹ̀ di ọ̀la ọmọ. Obìnrin tó ń gbọ́ mi nínú ìkànnì yìí, ẹ dákun, gbogbo bí yòówù tọ́lọ́run Olódùmarè bá dá wa sí, ẹ jẹ́ á máa gbà ó. Ẹ jẹ́ ká máa gbà yí pé kọ̀dára láwọ̀ akàǹkọ́dìrì oníyàwó kan ò ní fẹ́ méjì, òní méjì ò sì ní fẹ́ yọkan. tó bí àwàdà bí eré, ìyàwó di silent killer o. Kí ni silent killer tó dì? Ó pa ọmọ ìyáálé rẹ̀, èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì, ó pa á o. ẹ jẹ́ nǹkan pé bí àwọn bàbá sọ̀nà. Ìyáálé náà tó táwọ́ sí ọmọ tiẹ̀ náà àkọ́kọ́, ó yanjú rẹ̀. ìyẹn ọkùnrin ó táwọ́ sí ọmọ ẹ̀kejì, ó yanjú rẹ̀. Màríàmù náà ṣe kínní, ó táwọ́ sí ọmọ tó jẹ́ ọmọ ìyáálé àbí tó jẹ́ ọmọ ìyàwó, ó yanjú ẹ̀. Àwọn méjèèjì wá di ọlọ́mọ kọ̀ọ̀kan. Nígbà tó yá, wọn ò rójú ọkọ wọn ńlẹ̀ mọ́ o. Nígbà táwọn ìṣẹ̀lẹ̀ aburú yìí ti ń ṣẹlẹ̀, Màríàmù bá tún gbéra, ó padà lọ sọ́dọ̀ bàbá. Ó ní bàbá, iṣẹ́ ń ṣe o, àmọ́ ohun tí mo fẹ́ nísìnyí ni wípé tó fi jẹ́ pé tèmi nìkan lọkọ wa mọ̀ rírò ni mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe. Ìyàwó náà múra, ó gbọ̀nà ẹ̀gbẹ́ kejì. Òun náà lọ rèé sọ tiẹ̀. Nǹkan kan náà ni wọ́n jọ sọ bí ẹni pé wọ́n ríra wọn kí wọ́n tó lọ. Ìyàwó náà ní ẹ dákun bàbá, ẹ bá ń ṣe o tó fi jẹ́ pé tèmi nìkan ọkọ mi ó máa ṣe. tó ẹni tí ìyàwó wá lọ sọ́dọ̀ rẹ̀, ìyẹn Sùláyà, wọ́n bi í léèrè pé sọ́kọ rẹ̀ yìí ti pé ọmọ ọdún márùndínlógójì. Ó ti pé ọmọ ọdún márùndínlógójì, ìyẹn 35 years. Ìpè táyì tó fẹ́ lo oògùn yìí ọ̀bá pé ọmọ ọdún márùndínlógójì tọ́bẹ̀ ìjẹ́ pẹ́rán bí àgànnìkan ni ọmọ ṣe. Ó ní ó ti pé ọgbà oògùn yìí lọ́wọ́ bàbá olóògùn kà, ó mú un wálé. Òun sì ló ń jẹ́ kàn lọ́jọ́ náà tí ó dáná fọkọ. Ó dáná, ó sun gbogbo rẹ̀ dẹ́rẹ̀dẹ́. Ó bu ohun táwọn wíyì sí, ó gbé e sórí tábìlì. Ìgbà tí ó gbé e sórí tábìlì, kábíyèsí Elédùmarè, ọmọ kan ṣoṣo tó kù fún ìyáálé, òun wọlé wá, ọgbẹ̀nà burú wọlé. Dídé tó dénú ilé, làtà bẹ̀rẹ̀ sí ní ké fírífírí, ìyún lórí ẹ̀wà, gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi tó mi létí. Ọmọ bọ́ sí ìdí ẹ̀wà, ó jẹ̀wà o. Ọmọ jẹ̀wà tán, ó bẹ̀rẹ̀ àgànnìgàn. Ẹ máa pe ibóògùn fẹ́ ni, kí ló bá dé bí àgànnìgàn? Ẹ má gbàgbé ìkìlọ̀ tí wọ́n ti ṣe fún ìyàwó. Níbi tọ́mọ ti ń ṣe àgànnìgàn títí ń ṣe gángangan yìí nìyí bàbá dé o. Wọ́n gbé ọmọ ó di ilé ìwòsàn. Jàlájàlá ń gbà wọ́n débẹ̀. Dókítà parọ́ fún un ní ẹ wò ó, ẹ má jẹ́ gbowó lọ́wọ́ yín. Iṣẹ́ yìí kọjá òye mi, ẹ máa wá gbé lọ ilé kẹlọ fẹsẹ̀ létọ̀. Mọ̀síùdù àtọmọ tí ń ṣe gángangan, wọ́n tọ́ ọ̀nà padà sílé. Wọ́n ń lọ, wọ́n ní kò tí ì tó kìlómítà kan. Bàbá di yé ẹgbà wá o, àfi jùà ọkọ̀ kó sí kòtò. Lójú ẹsẹ̀ lọmọ ìyáálé tí ń ṣe gángangan yìí, lójú ẹsẹ̀ lòun ti kú ní fanáfọ̀sù. Wọ́n gbé ọkọ ìyàwó pé káwọn rescue rẹ̀, wọ́n gbé wá padà sílé ìwòsàn. Nígbà tí wọ́n fi délé ìwòsàn, Mọ̀síùdù òkú ìdílé wọn, ó ti gbèkú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Irú kí a rèé. Wọ́n padà sílé ní gbogbo àwọn mọ̀lẹ́bí àtolórí ẹbí bá pe àwọn ìyàwó méjèèjì pé tó ẹ̀yin ìyàwó méjèèjì, ta ló mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ sọ́kọ yín yìí? Aburú lágbà lélẹ́yìí jẹ́ lágboolé wa. Ìyàwó kìíní ń ṣẹ́, ìyàwó kejì ń ṣẹ́ o. Irú kí a lè léyìí. Ọ̀dà àti tẹ̀yìn inú tó wọ́n bá fi ọ̀kan kún èjì. Wọ́n ṣe àwọn tó yẹ kí wọ́n ṣe, wọ́n gbé ó torí sàárè Mọ̀síùdù.
nígbà tí wọ́n gbé iṣẹ́ kalẹ̀ tán, ìyàwó ti bẹ̀rẹ̀ sí ní wí wọ́nranwọ̀nran o ní gúnmọ́ ní kéékèèké. ìyàwó màkà ọkà o, ìyáálé ń pè ṣe ti rí ọlọ́run ṣeun tó tà sí rí. gbogbo mọ̀lẹ́bí bá panu pọ̀ pé ó ti dà, ọ̀ka bí mọ́lẹ̀ ó boró ṣèbítíbitì ẹ̀lẹ́ ó bí jẹ̀gbọ́n. wọ́n gbé ọmọ rẹ̀ lé lọ́wọ́ lápá ìyàká, wọ́n ní kó kúrò lágboolé àwọn. ọ̀rọ̀ takú rápá bá sì ṣe sọ rèé, ẹ wò ó, òde ọ̀run ló ti wá tó onígbóngbóngbó oníkùmọ̀gbékùmọ̀. wọ́n lé Sùláíhà kúrò lágboolé pẹ̀lú ẹ̀sín. ẹni tó bá mọ àdúgbò tí mò ń wí dáadáa à ń popo, ẹ rí i pé ọ̀nà forí sọ́ra wọn ń bẹ̀ tá a mọ̀ sí junction. bẹ́ẹ̀ bá ti wá kúrò lágboolé òǹsọ̀nà yìí, ojú títì ìjọba lẹ́ẹ̀bọ̀ sí. ìyàwó wọ̀ tó wò sí pẹ̀lú ọmọ tí wọ́n gbélé lọ́wọ́. ó ní kóun ó fò kóun ó kúrọ̀sì títì. àmọ́ bí ọkọ̀ tá à ń wí yìí ti wá o, ó gbéyàwó àtọmọ rẹ̀ ó gbé hànú. lójú ẹsẹ̀ níyàwó àtọmọ ti kú o. àwọn tó gbégi lọ́wọ́ tí wọ́n gbé kùmọ̀ lọ́wọ́, oníkálukú dakùn mọ́lẹ̀ gbé àfẹ́wò oko àfẹ́ nǹkan ọbẹ̀ tó. wọ́n gbéyàwó wá gbolé padà, sìn bó ṣe yẹ kí wọ́n sìn. ìyáálé náà ń sojú ayé ń kánò lò nígbà tó di ọjọ́ keje tíyàwó àtọmọ kú tí wọ́n ti sìn wọ́n. ọmọ ìyáálé kan ṣoṣo tó kù tóun náà jóbìnrin, ọba lóun fẹ́ lọ rèé pọnmi o ní kànga kó wọn wá fi wẹ̀. ọmọdé di kànga ó sí kànga, àmọ́ tó gbé ọmọ yìí kàn fi jùà nínú kànga sì tún padé fún rẹ̀. níbo lọmọ yìí wá lọ látàárọ̀, oníkàlùkù mẹ́sẹ̀ bọ́ta, wọ́n wà títí. níbo nírú eléyìí àti àwa, kí ni ń ṣẹlẹ̀? ìwálè wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ọmọ yìí, wọ́n wá títí o. ó fi tó déédéé aago 11 òwúrọ̀ tẹnìkan wá ní òun bá fẹ́ pọnmi ń tiẹ̀ lọ bá sí kànga. ńgbà tí ó sì kànga rí ọmọ ìyáálé iná lórí ìta o. ọba fìgbé sí ìgbé tó fi sí báyìí. wọ́n sáwọnú kànga, wọ́n yọ ọmọ kan ṣoṣo tó kù fún ìyáálé, wọ́n yọ ọ́ jáde o. nígbà tí wọ́n yọ ọmọ yìí jáde, ọmọ ti kú. ìyáálé ní bí ìyáálé yìí ṣe bẹ̀rẹ̀ agánigàn rèé. kábíyèsí Elédùmarè ọba àjíkẹ́, ẹ wo ibi tí orogún bá ilé ọlá dé. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé láti ọdún náà ni ìyáálé ti bẹ̀rẹ̀ agánigàn o. díẹ̀díẹ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n gbìyànjú wípé kó má di agánigàn. àmọ́ ẹ má gbàgbé o pé mi máa rán yín létí pé ọlọ́run ò bímọ o, ó bí ẹ̀san. the Lord say vengeance is mine. ọlọ́run ló ròyìn ara rẹ̀ lọ sọ wípé òun ni ọba ẹ̀san tó wọ́n san oníkálukú sóyè lẹ́san ohun tó ṣe, yálà dáadáa ló ṣe yálà burú ló ṣe. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìyáálé yìí tí ò kú ó bẹ nígboro Ọ̀yọ́ pẹ̀lú agánigàn. lóòótọ́ ìpè ó pele o, àmọ́ aláṣọ ó gbó tutù. aláṣọ ọba wa ṣọ́ra pẹ̀lú òtútù yìí, ó ṣeéṣe kọ́ran ẹ̀ ṣáàjùlẹ̀ ọ. Bámidélé Ọmọrájí sọlọ́gbọ́n nú, Bámidélé Ọmọrájí sọ nímọ̀ nínú. Mọ̀síùdí ti lọ o. ọmọ 8 ọ̀tọ̀ọ̀tọ̀ iná ní Mọ̀síùdí ló fi ṣọwọ́ sọ́run kó tó di pópó. ọmọ kan ṣoṣo ló kú lẹ́yìn rẹ̀.
kí là ń bá ká nínú ayé pẹ̀lú orogún, kí là ń bá ká nínú ayé pẹ̀lú tèmi nìkan ni mo fẹ́ kó ṣẹ̀, tèmi nìkan mo fẹ́ kọ́kọ́ máa gbọ́, tèmi nìkan mo fẹ́ kó máa wá. Ó ti gbàgbé ni wípé Al-Qur'an sọ fún wa wípé ẹ ti gbàgbé, ẹ má jẹ́ àgbàgbé wípé ẹ̀san Ọba mi Èdùmàrè ó lágbára púpọ̀. Ẹ sì má gbàgbé o, Ọba mi Èdùmàrè ṣàlàyé fún wa, ó ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ fún wa dáadáa, tó pa á lówe lówe. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Lóòótọ́ ìpè òpòlè àmọ́ aláṣọ ó gbótútù, báláṣọ ọ̀bá wa múra ó ṣeé ṣe o kọjá pé nínú òtútù yìí ni ó kù sí. Táwọn alálàsọ, ta ló lọ ra sọ wọn lọ́jà, ta ni wọ́n gbàsọ fún, sẹ́ni wọ́n gbàsọ fún, sọ bá wọn sí, tó bá wá bá wọn sí wọn ra sọ yìí lò. Gbogbo obìnrin pátá ẹ jẹ́ àrònú ara wa o, nítorí òní kọ́, torí ọ̀la ni. Ilé olórogún ìṣẹ̀lẹ̀ ogun, àwa gangan fúnra là ń fi ọwọ́ ara wa sọ ọ́ dògún. Ilé ọlá dahoro nítorí ogun. Alájà sùúrù látàwọn ẹlẹ́sìn lọ́rọ̀ ìbàdó mi ẹni tẹ ẹni tí ẹni káàbùkù. Gbogbo ẹ̀yin láfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Letstar TV tẹ̀yàn sọ́wádàjá tí ń gbó, tẹ̀ sọ́wádìí ewúrẹ́ tí ń ké. Tó àdúpẹ́ lọ́wọ́ yín o, ẹni tẹ́ ẹ̀sìn ní ti ẹni káàbùkù. Gbogbo obìnrin tó wà nínú ìkànnì yìí lọ́mọdé àti lágbàlagbà